Africa Content TV. Ìbànú fi ìmọ̀lẹ̀ àlàbọ̀ ilá. Bá a sì pẹ̀lú etí gan. Bá a sì pẹ̀lú etí gan. Lójú onígbàgbọ́ o, tẹ bá bú Jésù àdìjà. Bá a sì pẹ̀lú etí. Mo sọ fún ẹ ara mi gbọ́, mo sọ ọ̀rẹ́ wa, mo sọ pàdé wa, mo sọ mò ń ràn mọ́ ilé tí kókókókó làárọ̀ bá di tí tọ́ bá bá ẹ dáwọ̀ níbẹ̀ débẹ̀, mo sọ bá a sì bọ̀ létí gan lójú ọ́ ní bẹ́bọ̀ o tó bá mú Jésù àdìjà. Bá a sì bọ̀ létí gan. Kọ́ńtà mo sọ fún ẹ ò fẹ́ gbọ́ owó tí mo ní ni mo yá gbọ́dọ̀ sọ létí tó fi gbọ́rọ̀ tí o bá gbọ́ ẹ bá ń tẹ rìkọ́ọ̀dù kẹ máa bilẹ̀ mú lójoojúmọ́ torí mo ti sọ mo tún sọ fún ẹ mo tún máa tún sọ tí ìmọ̀lẹ́ aláàpọ̀lọpọ̀ ẹ̀kúnlẹ̀ bá a ti bọ̀ létí gan lọ́jọ́ muslim o tó bá bu ànábì àdìjà. Bá a ti bọ̀ létí gan. Ọ̀tà mo sẹ́nu wà àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí tá a bá dẹ̀rí pé a tún sọ fún òfẹ́ gbọ́ ìmọ̀ràn kan rè owó tó o nílá jẹun lóògùn sùn kò sẹ́ni tó rí tiẹ̀ rò àbí wọ́n sọ fún ẹni pé o ti rù bá a ti bọ̀ létí gan lójú ọ̀nì mẹ́bọ̀ o tó bá bú. Bá a ti bọ̀ létí gan. Torí wípé wọ́n máa pẹ́ bẹ́ẹ̀ yẹn lẹ́ni o. Wọ́n máa pẹ́ bẹ̀yẹ̀ lẹ́ni sọ fún wọn kì í do ibẹ̀ rárá wọ́n máa pẹ́ bẹ̀yẹ̀ lẹ́ni gan sọ fún ó dún ju bàrẹ̀ sá lọ o ó dún ju bàrẹ̀ sá lọ o ṣé ó yẹ lélelelele jí. Bá a sì bọ̀ wọ́n pẹ́ bẹ̀rẹ̀ lẹ́ni sẹ́ wọ́n kì í do ibẹ̀ mo sọ fún ẹ̀ àánú ẹ ṣe mí ojú ẹrù mi wọ́n pẹ́ bẹ̀rẹ̀ lẹ́ni pátí wọ́n kì í do ibẹ̀ rárá tó gbọ́ pé ó dójú bàrẹ̀ sálọ o ó dójú bàrẹ̀ sálọ so létí ó dójú bàrẹ̀ sálọ o.